wo kí gbogbo àwọn olórí rẹ̀ dá Ọlọ́run ò ní ṣe gbogbo wa ní olórí ibú. Mo sì kí gbogbo ẹ̀yin tí ẹ pé Kàbísanra tẹ wá ní bàbá wa Imam Àgbà Ògbómọ̀ṣọ́ ńkọ́ bàbá wà lálàáfíà. mo rò pé gbogbo wa náà ti rí pé bàbá wa lọ pàdé àwọn èèyàn gidi, àwọn olórí rẹ̀ ẹ̀dá ni. So Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́. bó tiẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ pé bàbá wa Imam Àgbà Ògbómọ̀ṣọ́ lọ pàdé èèyàn oríṣiríṣi là ń gbọ́ tí SUBERU ti ń ké kiri lórí social media. Yunusa ò sí nílé ọlọ́rẹ̀ mú ẹlòmíì tí ẹ sọmọ Ògbómọ̀ṣọ́ láti lọ rèé kírun jímọ̀ fún wọn nílùú Ògbómọ̀ṣọ́ tí ò ṣẹlẹ̀ rí. wọ́n ti ń plant ara wọn lẹ́ni ẹ̀gbọ́n ṣe máa ń ṣe ní north. léyìí tí ó ń já sí pé bó ṣe máa kékú nìyẹn. ṣẹ́rí SUBERU Lobanika bàbá wa kan láti àwọn òsín ní Nàìjíríà, lọ́ọ̀yà sì ni wọ́n wá pè mí. Kàbísanra kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ SUBERU yìí, kí lẹ̀ fẹ́ ká ṣe lórí ẹ̀ gan, ó yẹ kán ti gbé. mo ní bàbá wa Imam Àgbà Ògbómọ̀ṣọ́ wọn ni wọn ò fẹ́ wàhálà pé wọ́n wò pé kó máa gbó. àwọn wá ń sọ pé defamation of character tó ń ṣe yìí ó ti pọ̀ jù, tán bá gbé e lẹ́ẹ̀kan yóò dákẹ́, ó ti yé. but ṣe rí ohun tí ó lè jẹ́ kémi ó sọ̀rọ̀ lórí SUBERU púpọ̀ ni pé táwọn ò bá kọ́ ń jáde ká máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ó ń sọ, àwọn èèyàn yóò máa rò pé àbí ohun tó ń sọ yẹn òótọ́ ni. wàláhì tàláì súnmọ́bìláì kò sí òótọ́ kan ṣo nínú ohun tí SUBERU Lobanika ń sọ. ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun ẹ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ sì jọ̀ọ́ gbogbo ẹ fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé Kàbísanra media fóònù nọ́mbà yín, fóònù nọ́mbà mi náà lẹ̀ ń rí lórí Kàbísanra media yẹn 080 69 14 93 79. ìfúngàn tẹ́ bá fẹ́ ṣàánú wa nọ́mbà yẹn náà ní OPay 80 69 14 93 79 yóò gbé Ògúndé Kàbírù Olúwaṣògo wa. fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣàánú Kàbísanra a ní àìmọye account number lóríṣiríṣi o, àwọn tó ní wọ́n sì ní, sọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fẹ́ ní kankan wa. ṣé wàá rí lórí ọ̀rọ̀ SUBERU Lobanika, ẹ jẹ́ mú àkọ́kọ́. SUBERU sọ lákọ̀ọ́kọ́ ó ní either Christianity àbí ìbílẹ̀ oníṣẹ̀ṣe, ẹ dákun torí Ọlọ́run mo fi alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mo fi bẹ̀yìn, ẹ jáwọ́ pátápátá lórí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ tá ń sọ. wọ́n fi rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n fi ń lọ yín, wọ́n rọ̀ yín ni. tí wọ́n bá tún gbé ọ̀rọ̀ Yunusa wá ka yín mọ́lé, ẹ sọ fún gbogbo àwọn tẹ́ bá tán bá wá gbé ka yín mọ́lé ẹ pé ẹ ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam, kí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ lọ rèé mọ yanjú rẹ̀. àdúrà lẹ́ẹ̀kan fẹ́ mọ́ fi ran àwa tá a bá jẹ́ mùsùlùmí lọ́wọ́ wípé Ọlọ́run ọba kò ní jẹ́ ká rógun, kò ní jẹ́ ká rí èdè àìyedè láàrin ara wa, yóò jí kọ́rọ̀ ara wa, yóò kó yẹra wa. pàtàkì jùlọ kí àwọn ẹlẹ́sìn míì kí wọ́n má dá sí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù mọ́, pé tí wọ́n bá wá bá wọn yí pé ọ̀rọ̀ mọ́ọ̀mù pé kí wọ́n sọ pé ọ̀rọ̀ mùsùlùmí ni kọ́wọ́ mùsùlùmí lọ yanjú ẹ̀. ẹ wo àbòsí ọ̀rọ̀ tí Imam Àgbà Ògbómọ̀ṣọ́ sọ ń jọ́ sí pé ohun tó yẹ kí bàbá wa Ọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí tó yẹ kó ṣe ni tẹ́yìn pípù yìí kọ̀ǹfíìsì wọn tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ńgbà náà pé káwọn mùsùlùmí lọ yanjú ọ̀rọ̀ yẹn. now ẹ wá rí i pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ nójú. SUBERU ó sì bọ́ síta yìí pé kí n tó ṣẹlẹ̀ ní ìsìn ni wípé tó bá wá bẹ́yìn ẹlẹ́sìn míì bóyá oníṣẹ̀ṣe ni bóyá kìrìsìtẹ́nì tó bá ní ọ̀rọ̀ ìmọ̀ọ́mù ẹ jẹ́ ká wá yanjú sí kó sọ wípé ọ̀rọ̀ mùsùlùmí ni kọ́ mùsùlùmí lọ yanjú ẹ̀. SUBERU ò ní gbádùn pẹ̀lú àbòsí olórí burúkú ti bá ti yín jẹ́. ẹ wo ṣe rí ọ̀rọ̀ bíbù yọ̀ ọ̀yà wèrè gọ́dọ̀ àbòsí o. ẹ wo lára pọ́ìntì tó sọ nìyẹn. so lórí ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá, ó ti yé. ní ìsìn ni pé àwọn kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe má dá sí mọ́, àmọ́ ọ lè fẹ́ tẹ́lẹ̀ ẹ ní kọ́ bá yín yọ̀ mọ́ọ̀mù ẹ ní gbádùn. ẹ̀yin kìrìsìtẹ́nì mùsùlùmí ẹ ti rí pábòsí ni. so àwọn pípù yóò fa làáfíà tó rọrí pé tí wà làáfíà ní gbogbo èyí tí wọ́n sọ yẹn Ọlọ́run níjó bàjẹ́. ẹlẹ́ẹ̀kejì tó sọ. béèrè ní ìsìn pé ṣé kábíyèsí fẹ́ jẹ́ òpùrọ́ látàrí nǹkan tó wà nílẹ̀ ni. ó ní tọ́rọ̀ ìbá wa ṣẹlẹ̀ ṣé wọ́n fẹ́ pe ọba ní òpùrọ́ ni? ọba òyìn ṣòpùrọ́ o. bàbá Ọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí wọn ń ṣòpùrọ́ o. bàbá àlùbáríkà ni wọ́n. ẹ̀yin pípù yìí
torí pé bàbá pẹ́ ní Amẹ́ríkà about 30 years náà wọ́n lò l'Amẹ́ríkà ṣe mọ̀ ẹni tó ti pẹ́ l'Amẹ́ríkà kò lè mọ iṣẹ́ sí ìwà púpọ̀ kò tún ṣe mùsùlùmí bàbá wọn bá gẹ́ni ọ̀hún ṣe mùsùlùmí bọ́wọ́bọ́wọ́ jìbìtì tẹ́ ẹ kó bọ̀ wọ́n lọ́wọ́ ló jẹ́ kí wọ́n wò wípé àbí bóyá ìmọ̀ọ́mù ò right bàbá sì mọ̀ pé ìmọ̀ọ́mù right. So tọ́ba wá ṣe ẹ̀jẹ̀ wá di ìsìn tí bàbá wá yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ọ́mù kò túmọ̀ sí pé bàbá parọ́ bàbá ò parọ́ rárá kódà ìyẹn gangan ló lọ́lá jù ìyẹn gangan náà fi máa mọ̀ pé olódodo ni bàbá wa ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí. So lórí ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ èyí tó tún wá sọ. from the time tó gbé ibi tó ti ń bọ̀ wá in tó wà lára rẹ̀ nínú àwọn nǹkan tó ń preach tí kò preach àlàáfíà táwọn tòun gan fi ń bẹ́ lọ́nkọ́ náà ọba kọ́ yà wọ́n yà á. ní Abẹ́òkúta tí mọ́ọ̀mù ti wá kódà wọ́n ń bẹ lọ́hùn kó kúrò ní wàláhì tàláhì súnmọ́bi láì kò sẹ́ni tí ò mọ̀ lára pé mọ́ọ̀mù kúrò l'Abẹ́òkúta torí wípé ògo ni mọ́ọ̀mù jẹ́ ògo ni wọ́n jẹ́ fún wa ẹ mọye bí àwọn èèyàn ṣe ń fìlì wọn lẹ́gbàá torí wípé ìmọ̀ọ̀mù akínni ìmọ̀ọ̀mù tí gbogbo àwọn èèyàn sì ṣàǹfààní lára ẹ̀ ni ẹ mọye àwọn àáfàá tí wọ́n ọ̀rọ̀ kọ̀pọ̀ wọn máa kàwé mọ́ láyé tó jẹ́ látara àmọ́ọ̀mù ni wọ́n padà fi di ẹni tó di tí wọ́n ní certificate tí wọ́n lọ sí LASU tí wọ́n lọ sí UI. So ìmọ̀ọ̀mù ó ń ká everybody lára ni wípé wọ́n kúrò l'Abẹ́òkúta so kò sọ̀rọ̀ nù yẹn ìmí tó tún sọ yìí. ẹgbẹ́ kó mú primary schoolmate rẹ̀ wá ibi èyí pẹ̀lú ọgbàjá báyìí lájọ kàwé ní school bí báyìí tọ́jọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ secondary school ńkọ́ higher institution tó tún padà tún wá lọ ńkọ́. wọ́n mú primary school mate wọn wá kí wọ́n mú secondary school mate wọn wá àbí ẹni tí wọ́n jọ lọ higher institution kí wọ́n kọ́ mú wọn wá ọ̀dẹ̀ ni ẹni ìjọ ní ìkọlà post ìmọ̀ọ́mù pẹ̀lú ẹni tí wọ́n jọ lọ sí school. ẹnìkan tó lè sọ pé òun bá mi sùn sórí bẹ́ẹ̀dì tá a jọ sùn àfàyèsí mi ò mẹ́lòmíì pé kájọ sùn nù yàrá kan náà kájọ sùn orí bẹ́ẹ̀dì kan náà kò sẹ́ni tí ó lè pa ìtàn yẹn nísìnyí lónìí àbí bóyá àbítẹ́ni yẹn bá wà níbi kan tí mi mọ̀ ṣùgbọ́n tí mo mọ̀ àfàyèsí rù yìí ni. àjọ sùnnú ilé àjọ rìnrìn àjò àjọ ṣoríṣiríṣi nǹkan àjọ ṣe NC ní Federal College of Education ní l'Abẹ́òkúta àjọ ń gbénú ilé ni àjọ lọ ń gálà ní Gàmbòrò ń gálà ní Borno State tàjọ wà ń bẹ̀ ẹ̀wọ̀n náà nílùú Ẹ̀fọn a máa ń pè bẹ́ẹ̀ ní Kọ́ríyàtọ̀ Bàhùnbọ̀ the village of mosquito wọn la máa ń pè bẹ́ẹ̀ torí pé téèyàn bá débẹ̀ jáwé jura kì í ṣe èébú tí àpọlọdọ ti wá ń bí tí wọ́n bá pè yàn ń jáwé jura èébú ni èpè ni ìdí ọ̀dà ni níbo míì wọ́n máa túmọ̀ ẹ̀ sí wèrè bóyá eléyìí jáwé jura ṣùgbọ́n téèyàn bá ti wọ kọ́rí alóńgá àrọ̀bíyà ní Gàmbòrò ń gálà kì í ṣe pé wọ́n sọ fún ẹ pé lọ já ìwé kó o fi máa jura tó o bá fi jura ìwọ náà ó rí tí kò ti ó rí tó jù rí ó rí. Now àjọ rin àwọn ọ̀rìn àjò yẹn àjọ lọ Kánò àjọ lọ káàkiri nígbà tá a tún kàwé tán ní FC Òṣìẹ̀lẹ̀ l'Abẹ́òkúta a tún jọ lọ yunifásitì Ìbàdàn ni ṣé báyìí ní ìsìn àwọn tó wá sí ní èdè ní yunifásitì senior nísìn àwọn lè nínú ẹni tó lè ṣe fáàrí nísìnyí pé ìmọ̀mọ̀ ògùn wà tẹ́lẹ̀ ẹni bó ṣe tó yẹn junior ti wà ní school ẹnìkan tí mo mọ̀ nísìnyí tó lè sọ bẹ́ẹ̀ lójókòó yìí ẹnìkan tí mo mọ̀ nísìnyí tó lè sọ bẹ́ẹ̀ torí senior mi ni wọ́n rò bó ti yé wọ́n á kọ́ lóòótọ́ ni wọ́n máa ń sọ pé seniority is not forever wọ́n rò bó ti yé nìsín ṣùgbọ́n bó ṣe rí yẹn náà ìtàn ò ní yídà kúrò ní bó ṣe wà ìgbà lè yídà pé yí máa rí báyìí nígbà kan ó ti wá yí kúrò ń bẹ̀ lónìí ìgbà lè yí ṣùgbọ́n tàn kì í yí sòtórí bẹ́ẹ̀ mo kí àfàyèsí rò púpọ̀ ó ti wá pẹ́ tí wọ́n máa ń sábà sọ fún mi pé àwọn. tí mọ̀ọ́mù lọ ṣe wáàsí níbi tí yẹn ṣe ìkómọ ní Ìsẹ́yìn àbó gbádùn ni SUBERU ẹgẹ bá wa ṣí ẹ fídíò yẹn jẹ́ kó kàn ibi tó yẹ kó kàn mo sì ń kí bàbá bàbá Ghandi Afọlábí Òrùmọ gẹ́gẹ́ jẹ́ ó kọ bàbá náà lára bàbá àlùbáríkà Ọlọ́run níjó bàjẹ́ bó tẹ̀ ń wá táìmù tí máa wá sáàfin gan Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa ìyí tó tún sọ
What is so special or kí ló special pẹ̀lú mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tó fi fẹ́ release ẹ̀? Kí ló special nú ọ̀rọ̀ mọ́sálásí ọjà Agbó tí wọ́n fi fẹ́ release ẹ̀ fáwọn? Kí ló special nú mọ́sálásí ọjà Agbó tẹ́yìn náà fi fẹ́ gbà? Suberu, kí ló special nú mọ́sálásí ọjà Agbó tẹ́yìn wá fi fẹ́ gbà? Nígbà tẹ́ ní kò special, kí ló wá special ń bẹ̀ tí fẹ́ fi gbà ẹ̀ rí pé gbádùn? Bí ó ṣe special láti fi ilẹ̀ yẹn, bí ó ṣe special tẹ́yìn fẹ́ gbà yẹn náà ni kò ṣe special fáwa náà láti fi ilẹ̀. Ṣé ó ti yé? Ẹ máa lò ó bẹ́ẹ̀. Ó tún sọ nǹkan mi ẹ̀jẹ̀ àtúbọ̀. Hotel ibi táwọn dé sí ní Kaduna, orúkọ hòtẹ́ẹ̀lì yẹn lẹ́gbọ́n tí mo sọ fún yín yẹn. Nígbà tí wọ́n dé hòtẹ́ẹ̀lì yẹn, nígbà tí wọ́n yẹ kó ọmọ tòun kì í ṣàjèjì ní Kaduna, ó squeeze ara rẹ̀ láti lọ rí bá wọn ní hòtẹ́ẹ̀lì. Nígbà tí ọmọ yìí dé hòtẹ́ẹ̀lì tán, wọ́n wá ń ṣẹ̀ṣẹ̀ wá ń bi léèrè. Meanwhile àwọn ti tẹ téèpù kalẹ̀ tán ń rìkọ́ọ̀dì ọmọ yẹn. Ọmọ yẹn ò tètè mọ̀ nígbà tó ń ná ọmọ òun náà bá put títẹ̀ náà on láti máa rìkọ́ọ̀dì wọn. But at the end of that their meeting, wọ́n ní láti wípé ó dàbẹ̀ ní pé ó rìkọ́ọ̀dì bring your phone. Wọ́n delete ọ̀rọ̀ tí ọmọ yẹn rìkọ́ọ̀dì, but ìgbà tó lọ́wọ́ mú wọn ò rí ẹyọ kan delete níbẹ̀. A serious link that tó ti leak tó yẹ pé the court will need it, everybody will need it. Mi ò bá ní mo fẹ́ play voice yẹn fún yín níbí. Ó wà lọ́wọ́ mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ìsìn lórí screen. Níbi tí Yunus Agbete ń sọ̀rọ̀ authoritatively bóun ṣe fẹ́ fi ilẹ̀ ìdí Ògbómọ̀ṣọ́ tó ń fẹ́ fi ṣe. Ó ní Imam lọ sí Kaduna, wọ́n wá pẹ́ nìkan tó jẹ́ ọmọ ilé ayélujára, ó ṣàṣọ gbogbo ọ̀rọ̀ òun wọ́rọ̀wọ́rọ̀. Ó ní lẹ́yìn yẹn ọmọ ẹnìyẹn wá ń rìkọ́ọ̀dù Suberu ẹni tó ní wọ́n pè yẹn sọ orúkọ rẹ̀. Ìwọ Suberu à ní rẹ́kọ́ọ̀dù lọ́wọ́, Suberu ò ní post yẹ abẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ Suberu à ní rẹ́kọ́ọ̀dù kan lọ́wọ́ kò ní post yẹ ẹ̀ tí mo pé wèrè ni kò gbádùn. Wallahi ta'ala súnmọ́ bíi la Suberu ò gbádùn. Gbogbo ẹnu lèmi lè fi sọ Suberu ò gbádùn yẹn onírọ́ ni. Torí ẹ̀ bàbá wa lọ́ọ̀yà tẹ́ pè mí, a rí i pé ọ̀rọ̀ rẹ̀ ò ṣe é kò jọjú ni òun jẹ́ ká sọ lé lórí mọ́. Ó ti yé kò jọjú bó ṣe máa wí wọ́n kiri nu. Now Suberu Lobanika Suberu lọ́ba lẹ́wọ̀n lọ́ba lẹ́wọ̀n ni. So lórí ọ̀rọ̀ pé wọ́n lọ sí Kaduna wọ́n rìkọ́ọ̀dù fọ́ìsì kíní kan kí ló dé tó dárúkọ ẹnìyẹn tó bá tó gbangba sùn lọ́yẹ́. Suberu ò ní gbádùn. Èyí tó tún sọ. Àbíbù tí wọ́n ń pè ní bọ̀dá Àbíbù fún gbogbo ayékẹ́lẹ́ bá a mọ̀ pé this guy is deceitful to the core. Ẹ̀yin bàbá wa ni mo sọ yẹn fún kẹ́lẹ́ mọ́rú ọmọ yìí tó ṣe bàyí lójú jẹ́. He did not believe in you, he did not believe in your religion, he did not believe in your leadership, he did not believe in the throne of Ogbomoso, he did not believe in anybody, but he only believed in those who are sponsoring him láti pé kọ́ fi dá ìlú Ogbomoso rú. Now by so doing, ó wá ń ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wípé kó lè mọ̀ expansion ó bá bẹ̀ yẹn. Ó wá ń fi ọ̀rọ̀ títí ẹ̀ wé ọ̀rọ̀ Tinubu. Wípé nígbà tí Tinubu tán dìbò fún tó wọlé nígbà t'Átíkù forí nalẹ̀ tó ṣe kíní tó ṣe bí wọ́n lọ kóòtù at the end of the day wọn sáré Tinubu yọ torí náà gbogbo tó Ògbómọ̀ṣọ́ bá ṣe wọn ò lè yọ òun. Wọn ò lè Imam sọ pé àwọn ò lè rọ òun lóyè àbọ̀dá àwọn Àbíbù kàn waste time ara ẹ̀ ní ṣé wọn ò waste time ara wọn lóòótọ́ já àjọsọ ṣé Imam ṣọ́ lè yọ wọn ẹ̀gẹ́ àjọsọ gbogbo ẹni tó bá mọ̀ yìí pé òun fẹ́ kọ́ ọmọ òun ó ga láyé ṣé ó yóò bẹ́ lọ́n kí òun yọ irú ìmọ̀ọ́mù ilé ìtọ́ lọ pàdé tọ́wọ́ àti bàbá Ṣéhù Fárúkù Oníkídìpá tọ́jọ́ ṣe lánàá èèyàn bẹ́ lọ́n kéèyàn yọ irú ẹ̀ tí kì í bá ṣe pé làákàyè ẹ kú wọn ò lè yọ wọn bọ̀dá Àbíbù lóòótọ́ ni wọ́n ń waste time ara wọn alhamdulilayi wọ́n ti fi wọ́n jẹ́ mọ́ọ̀mù láàfin kọ́ndẹ̀ kọ́ mọ́sálásí fún wọn láàfin kọ́ máa ṣe jọ mọ́ wọn wẹ́rẹ́wẹ́rẹ́ ayé ànọ́ọ̀sù wọ́n lè ṣe é ń bẹ̀ ó ti yé bọ̀ pé wọ́n fẹ́ yọ wọ́n yẹn wọn ò lè yọ wọ́n irọ́ kọ́ àwọn bàbá náà mọ̀ pé àwọn ò lè yọ wọ́n torí wípé ọmọlúwàbí ò ṣe é yọ ògo èèyàn ò gbọ́dọ̀ yọ ògo òlu ẹ̀ dànù so wọn ò ní fẹ́ yọ wọ́n so Suberu ò ní pọ́ìntì sọ nǹkan míì. Ẹ wà very careful kọ́mọkùnrin yẹn náà kọ́ dẹ̀ sọ ibi tí máa ń lọ torí wọ́n mọ sáré ẹ̀mí rẹ̀ ni nítorí tó fẹ́ máa ṣe nìyẹn there is a threat of life there are different type of calls. Ó wá ní kí àwọn ilé ayélujára
kó máa ṣọ́ra wọn o kí bọ̀bọ́ yẹn náà kó máa ṣọ́ra rẹ̀ torí ìmọ̀ọ́mù máa lé ẹ̀mí ẹni yẹn kiri ni ó tún ní ìmọ̀ọ́mù threatening of life SUBERU ó ti yá wèrè o a wò pé ká máa wò ẹ́ pé wẹ́ àgbàlagbà ni ẹni àṣewèrè aláńgbáláńgbá ló ń ṣe ibo ni mọ́ọ̀mù tí ń léèyàn kì í ṣe bí wọ̀nyí fún ara rẹ ló ní kọ́ wọn kọ́ọ̀tì àwọn kọ́ọ̀tì tó ní kọ́ máa lé ìmọ̀ọ̀mù pé kí wọ́n máa tẹ̀lé mọ̀ọ̀mù tí mọ̀ọ̀mù ò mọ̀ pé wọ́n ń tẹ̀lé wọn ó ṣàfẹ́nu ara ẹ sọ fún ara ẹ ló fẹ́nu ara ẹ sọ ṣọmọye ìgbà tó sọ wípé o lọ sí Kaduna the same Kaduna náà ló lọ àbí Kano ló lọ tó oníwọ̀ fẹ́ lọ gba tàbátì àdá láti fi pa èmi pé ìjọ méje ló ti di bí ọdún bíi mẹ́ta yìí ó rí pé ò gbádùn irú ẹ wá ń pa irọ́ mọ́ ìmọ̀ọ́mù ò ní gbádùn SUBERU ò ní gbádùn àkọ́kọ́ ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ẹ wà pẹ̀lú ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ ṣiṣẹ́ níbi iṣẹ́ o tó bá gba kẹ́ competition gba ọ̀gbẹ́ni SUBERU yìí kó wá ṣàlàyé ibi tí ìmọ̀ọ́mù tí wọ́n ti ń threaten life àwọn èèyàn kó wá ṣàlàyé ibi tí ìmọ̀ọ́mù ti ń sọ wípé wọ́n ń lépa ẹ̀mí àwọn èèyàn kiri kó wá ṣàlàyé ẹ̀ but ihun tí inú mi fi dùn ní pé bàbá wa kọ́ pè mí láti ààfin lánàá bàbá wa yìí wá ṣàdúrà bàbá yẹn hàn sórúkọ ara wọn wọ́n ṣàdúrà fún mi títí bàbá wa ní kí n jọ nítorí tọlọ́run àwọn nǹkan tá a bá ṣe kó jẹ́ nǹkan àlàáfíà pé because àwọn kan náà wọ́n rán SUBERU ńṣẹ́ wàláhì látàfin ni wọ́n ti sọ wọ́n náà wọn ò rán SUBERU ńṣẹ́ pé lórí burúkú ni pé ó ti sú àwọn ọmọ tó wọn fẹ́ ṣe mọ́ SUBERU Lobanika bàbá tó pè mí yẹn but bàbá yẹn ní kí n jọ kí n má rìkọ́ọ̀dù àwọn kalẹ̀ wọ́n sì ní kí n jọ torí ìtọ́lọ́hún wọ́n ní àlàáfíà náà wọ́n ń wá torí ó ti sú àwọn wọ́n ní bọ̀ SUBERU yẹn àwọn ò ránṣẹ́ o wọ́n rán SUBERU Lobanika o láàfin ọ̀ràn ní ìkọ̀kọ̀ o so kọ́. ẹ disassociate ara yín pẹ̀lú ọ̀rọ̀ imamship Ògbómọ̀ṣọ́ ẹ sọ fún whosoever is bringing such to you again wípé no ọ̀rọ̀ yóò kàn yín kí àwọn mùsùlùmí kan lọ yọjú ọ̀rọ̀ ara wọn in the unity on the land. káwọn bàbá kan ní ọ̀rọ̀ mọ́sálásí ò kàn wọ́n ọ̀rọ̀ kínní kò kàn wọ́n àmọ́ ọ̀rọ̀ mọ́sálásí kàn wọ́n nígbà tí ẹ sọ pé kán bá yín yọ ìmọ̀ọ́mù àmọ́ ní ìsìn tí àwọn bàbá wa tún wá àtúnṣe ní ọ̀rọ̀ mọ́sálásí ò kàn wọ́n mọ́ ọ̀rọ̀ mùsùlùmí ò kàn wọ́n mọ́ SUBERU ẹ̀ ní gbádùn àti gbogbo sẹ́ẹ̀tì yín tẹ̀ ń plan irú ọ̀rọ̀ báyìí tẹ́ ẹ̀ fẹ́ àlàáfíà àfi kẹ́sọ́ máa jàṣà kó lè sí gà mọ́ bàbá wọn bá Ghandi Àfọlábí ọmọ kẹ̀kẹ́ kábíyèsí àti bàbá wa àmọ́ọ̀mù wọ́n ti dọ̀rẹ́ wọn lè jà mọ́ ojú ti tàwọn olóṣì. kẹ́lẹ́ bá a mọ̀ nínú strategies tí wọ́n ń ṣe Yunusa ò sí nílé ọlọ́rẹ̀ mú ẹlòmíì tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ láti lọ rèé kírun jímọ̀ fún wọn nílùú Ògbómọ̀ṣọ́ tí ò ṣẹlẹ̀ rí. ó ní ìmọ̀ọ́mù ò sí nílé wọ́n wá lọ pé àjèjì wá kó wá kírun àjèjì tún ní bàbá wa tí wọ́n kírun fún wọn níjọ́ Friday bàbá wa Sherifudeen Ayilara àjèjì tún nìyẹn àjèjì tún lọ́mọ ilé Ayilara wèrè ṣe bọ̀bọ̀ ẹ̀ pípì so àwọn ilé Ayilara tún ti di àjèjì báyìí àní nǹkan ń ṣe SUBERU Lobanika ok Habibu náà bá pè kó wá kírun lórí múbàrí ẹ ní gbádùn kó yẹ ẹ kàn máa wò ní ẹni wò ṣẹ́jú akàn lọ́rọ̀ yín yóò pẹ́ létí omi so ọ̀rọ̀ SUBERU kò ní èmi ò kò kí sì nǹkan kan nú ọ̀rọ̀ SUBERU ó ti yé èyí tó kí ẹ àwọn Fúlàní àwọn ni ìmọ̀ọ́mù ń kó wọlé bí irú ẹni tó kírun yẹn Fúlàní tún ní ọmọlé Ayilara yẹn kínní kan inú ìmọ̀ọ́mù àti Habibu tó máa ń fi Haúsá ṣe kútúbà tó máa ń fi Haúsá sọ̀rọ̀ àti mọ́ọ̀mù tó jẹ́ Yorùbá pọ́nbélé ni wọ́n sọ ta ló fẹ́ kókun jàlú jájọ sọ inú Habibu tó ń sọ Haúsá tó fi ń ṣe kútúbà àti mọ́ọ̀mù tó ń sọ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n wà tí wọ́n wá ń sọ Yorùbá tí gbogbo wa ń gbọ́ ta ló fẹ́ kókun jàlú SUBERU ò ní gbádùn sẹ́ gbogbo pílánì yín kò lè wọ́ọ̀kì mọ́ gbogbo pílánì tẹ́ lọ pílánì ní Kaduna láti lọ sọ pé ẹ fẹ́ dojú Ògbómọ̀ṣọ́ bolẹ̀ kò lè wọ́ọ̀kì ojú ti là bàbá wọn bá Ghandi Àfọlábí òun mọ gẹ́gẹ́ Ọlọ́run ti kọ́ wọn mọ́ ṣe ó sì ti kọ́ bàbá wa mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ gbọ́n àwọn méjèèjì máa dọ̀rẹ́ lójú ẹ̀mí gbogbo wa yìí táwa yìí náà máa wá sáàfin tá a máa wá dúpẹ́ pé bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé àdúpẹ́ bàbá rere o bàbá ẹ ṣé àdúpẹ́ bàbá rere o mò ń bọ̀ ó wá parí ọ̀rọ̀. Why don't they want to leave that mosque? Why is it that they are praying all the time ọlọ́pàá ní gáàdì wọn kálẹ̀ káàkiri
ẹ̀yin bàbá wa là ń bi léèrè. kí ló dé tí ọlọ́pàá ń tẹ̀lé Ìmáàmù Àgbà Ògbómọ̀ṣọ́ kiri tó jẹ́ pé gbogbo ibi tán bá lọ ọlọ́pàá ń tẹ̀lé wọn lọ SUBERU ó ya wèrè gan o gbogbo ọ̀nà tó fẹ́ fi pa bàbá oníbàbá lòun wá bàbá wa kó security ṣé ìmáàmù nìkan ni wọ́n ń kó security ìdójẹ́ ìmáàmù àkọ́kọ́ tí wọ́n ń kó security kiri ní south west yìí bàbá wa Ìmáàmù Ọ̀fà security wà lẹ́yìn wọn gbogbo àwọn bàbá wa ní security wà lẹ́yìn wọn nígbà tí wọ́n kàwé wọ́n ní bó o bá kàwé rẹ bàtà rẹ̀ á dún kó kà ìtumọ̀ kó kà yẹn náà ní pé àwọn security á tẹ̀lé ẹ tó o bá kàwé tó o kéwú tó o wà nípò tó ga ìtumọ̀ ènìyàn tó o bá mọ̀ kó lọ mọ̀ ìwọ torí pé o relevant ni ló ṣe lè rí èèyàn ọ̀mùtí ni ẹ ológógóró ni ẹ èèyàn kan ti pè wá mi ìfẹ́ play voice ni tẹ́nìyẹn sọ fún wa wípé ìwọ yìí ìjọ tí ó ní ibà ń ṣe ẹ́ wọ́n wá ní kó lọ jẹ́ ewé òrùwọ kó o gbó ṣe ló sọ fún wọn pé o máa bọ́ ṣe ń fomi bọ́ ṣe ń fi omi gbo ewé òrùwọ pé stout ló mọ̀ ọ́ fi gbó o lè ń parọ́ lórí sójú mi dàpọ̀ kì í mu tí wọ́n lọ́tí òṣì ìwọ ọlọ́tí ológógóró now irú ẹ wá sọ pé ẹ ń kálọ̀pàá kiri ní kò kiri olórí burúkú àjẹ́ kó wá gba kó dẹ́mi wọn légbodò ó ní gbádùn ìwọ bàbá wèrè yìí tó ẹ bá dẹ̀ ní sinmi àwa náà ní fún yín ní sinmi a máa kó bò yín ni ẹ̀yàn mú àlè dédé yìí tó èyí tó wá fi parí ẹ̀ tí mi ì fi mọ tí mo lè sọ bọ́ bàbá wa lọ́ọ̀yà yẹn ọlọ́ọ̀ni jó bàjẹ́ tó fi parí ẹ̀ rèé tí gbogbo ayé tẹ́ fi máa gbà pé SUBERU ò gbádùn ẹlẹ́wọ̀n ni òun ni wípé. They've pushed me to become a content creator and it has come to stay. Àṣefilọ́mọ lọ́wọ́ ni mi content creating a lot of things will come that we will create. ó ní content creator lòun pé òun tún máa fi lọ́mọ lọ́wọ́ nígbà tí èèyàn pé rẹ̀ ní content creator tẹ wá ń believe ọ̀rẹ́ content creator ẹ sọ gbogbo wọn tí wọ́n máa ń ṣe content ṣe bí wọ́n náà máa ń panu content wọ́n lè ní ẹnìkan jẹun gbogbo àwọn sẹ́ẹ̀tì àwọn bàbá kà mọ́ à ń kó gbogbo kíní ẹ gbogbo bọ́ ṣe máa ń ṣe yẹn gbogbo èmi ni àwọn wò ilé àgbà gbogbo sẹ́ẹ̀tì wọn ẹ rí i pé gbogbo tó máa ń ṣe yẹn bí kan fi pa irọ́ láti lè jẹ́ kó àwọn èèyàn rẹ́rìn òun náà sì ti pé rẹ̀ bí ó ní content creator lòun báwo ni content creator ṣe máa sọ̀rọ̀ tá a bá máa believe ẹ̀. There is a difference between content creator, frackers and bloggers. Man has already declared himself as a content creator. How could you believe in such a person that is called himself content creator? ẹ ti wá rí i pé gbogbo tó ń ṣe láti jọ́njọ́ ìkọ́ńtẹ́ǹtì ló ń ṣe fún wa so ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa báwo lẹ ṣe máa believe lórí ẹni tó ń ṣe content ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa bàbá wa Ìmáàmù Àgbà Ògbómọ̀ṣọ́ kò ní burú fún yín o mọ́sálásí tẹ lọ sí yẹn mọ́sálásí yẹn dáa púpọ̀ gbogbo ẹ̀ ó ṣe gbẹrẹgàn ìgìn gángan bákan náà iléèwé wa ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run yóò jẹ́ àparí ẹ̀ ní rọrùn bàbá wa Ìmáàmù Àgbà Ògbómọ̀ṣọ́ kú palẹ̀mọ́ léyà o ẹjọ́ o aṣọ léyà o bàtà léyà aago léyà àti fóònù tuntun léyà fóònù tuntun bíi 60 Pro Max iléyà àti mọ́tò gidi ilé gidi kí wá fi tẹ̀ kémi náà wá sọ́pà kọ́nú bá kí n máa ní àti rà ó owó SUBERU la fi ra mọ́tò táǹgù kiri SUBERU kọ̀mẹ́dì àbọ̀bọ̀ yẹn ó ti ní content creator lòun so bàbá wa lọ́ọ̀yà ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kankan wa ọlọ́run níjó dàrú content creator lásán ni SUBERU Lobanika ó ti yé ẹ má jà máa gbà ọ̀rọ̀ ẹ̀bẹ̀ nígbà ọgbà ọtí mọ́ ṣé gbogbo dìfẹ́ẹ̀mù tó ń ṣe yẹn ó fẹ́ fi jẹun ni ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kankan wa bàbá wa Ìmáàmù Àgbà Ògbómọ̀ṣọ́ kò ní burú fún yín kò sì ní burú fún bàbá wa Ọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí gbogbo ẹ̀yin àgbàlagbà tí bàbá SUBERU ń tọ́ka ẹ̀yẹn tẹ́ ń jẹ́ lẹ́sìn míì tẹ́ ń jẹ́ kìrìsìtẹ́nì tí SUBERU ń sọ pé kẹ́ ẹ má gbà yẹn lágbára ọlọ́run kò ní bàjẹ́ fún yín o torí pé a ti ń gbọ́ pé àlàáfíà ẹ ti ń ṣètò àlàáfíà yóò sì jọba lágbára ọlọ́run sì ní jó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ṣé gbogbo ẹni ò bá níṣẹ́ kó lọ wáṣẹ́ ṣe o lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ o lọ wáṣẹ́ ṣe SUBERU o ò lè jẹun mọ́ o pé látìgbà tí ọ̀rọ̀ tí tá à ti sọ̀rọ̀ à ń jẹun o ò lè jẹun mọ́ lọ wáṣẹ́ ṣe o gbogbo ẹ̀yin mọ̀ká dáràn gbogbo sẹ́ẹ̀tì ẹ lọ wá ṣẹ́ṣe àìjẹ́bẹ̀ ibi apààyàn o so ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kankan ibi ò ní pẹ́ni kankan wa gbogbo ẹ̀yin fáǹsì wa ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ bá wa share fídíò yìí ẹ bá wa like ẹ bá wa comment ẹ sì bá wa subscribe sí YouTube channel wa bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá 08069149379 yóò kàbí sọ́ra media gangan nù ẹ bá sọ̀rọ̀ ẹ WhatsApp ẹ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ náà ó pè yẹn náà ní 8069149379 ó pè so ọlọ́run yóò jẹ́ kó pè fún wa kó pè fọwọ́ SUBERU Lobanika mọ́ ó wá ń sunkún kiri ọlọ́run ní jẹ́ bàjẹ́ fẹ́ni kankan wa sálámà lẹ́kùn.